Yes, ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ ti gbọ́ nǹkan tí mo gbé wá o. Ẹ ti wá wò ó. But ẹ kọ́kọ́ sọ fún mi pọ́ irọ́ ni. Ondo State Governor, Governor Orímisàn Ayédàtiwa. Ẹ kọ́kọ́ sọ pé irọ́ ni nǹkan tó wà nínú fídíò yìí. Fídíò tí àǹtí Yínká ti gbé síta, ẹ kọ́kọ́ sọ pé irọ́ ni. Àgọ́ ìrètí tí wọ́n ti dá sílẹ̀ látọdún gbọ́n han. Àwọn tó wà kí ló ń ṣe ẹ̀yin gómìnà sí wa wọ̀nyí? Ṣọ́pọlọ yín ti dàrú ni. Owó tó ń wọnú ìlú ìbolẹ̀ kówó wọ̀nyí sí àwọn arúgbó. Ètò máa ń wà fún àwọn arúgbó nínú ìlú. Kì í ṣe pé wọn ò lẹ́bí o, wọ́n ní ẹbí, wọ́n ní ọmọ, but wọ́n ní àwọn èèyàn tó wà specialized tó lọ máa ń tọ́jú àwọn arúgbó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á lọ gbé ìyá wọn àti bàbá wọn á lọ gbé síbẹ̀. Wọ́n á dẹ̀ máa sanwó fún àwọn tó ń tọ́jú wọn. Tí ìjọba wà, tí àwọn aládàáni wà, wọ́n á dẹ̀ ẹ bèrè lọ àwọn èèyàn ń wò wá náà. Ẹ rí kọ́mẹ̀tì àwọn èèyàn lórí fídíò, ẹ bá mi kọ́mẹ̀tì síbẹ̀. Ẹ̀yin tẹ́ ní àdíà gbogbo nǹkan tá à ń sọ, ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó. Okay, kí wá ní pàtó ìjọba fún ìlú? Kí ni nǹkan ẹyọ kan tẹ́ fẹ́ ṣe táwọn èèyàn tán fẹ́ benefit ńbẹ̀? Àwọn ariwo tá à ń parí rẹ̀, owó tó yẹ ká fi ṣe nǹkan káwọn èèyàn benefit, most especially àwọn arúgbó wa. Ẹ wá máa pín owó yẹn, ẹ máa pín ilé àwọn èèyàn lọ́wọ́. Àwọn ohun tá à ń pariwo lé lórí rẹ̀, ẹ máa pín owó, ẹ lọ máa kó sáwọn èèyàn lọ́wọ́, ẹ máa pín fún wọn. Torí kí ni? Ṣé gbogbo èèyàn ló máa benefit nínú àwọn owó yẹn? Ẹ wo àwọn ìyá arúgbó wọ̀nyí. Ẹ wo bàbá ìyá yẹn láti 1979 kan ló lóun ti wà ń bẹ̀ yẹn. Ẹ wá dé lọ́sọ̀kọ̀ orúkọ ẹlẹ́fẹ́ ló wọn kúrò. Torí kí ni? Ondo State Governor, ẹ máa try it. Don't try it. Ayédàtiwa tí báyìí bẹ́ẹ̀ á máa ṣépè fún ni lórí ayélujára. Tí ẹ bá lé àwọn ìyá wọ̀nyí, ẹ gbọ́ ìyá yẹn ó lóun dẹ́tẹ̀, ó ní wọ́n lé òun kúrò ní ìmọ̀lẹ́bí kan òun. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán yìí náà ká tó tẹ̀síwájú. Ẹni tó bá sọ pé òun fẹ́ lé wa kúrò ní báyìí, ó ti gbẹ̀mí wa. Àlà ló ń gbà tá a fi jẹun. Pàmò ìwà ní owó ọkọ̀ lọ sí ìgboro. ní 1979 ni mo ti wọnú ọgbà yìí. Ẹni tó bá sọ pé òun fẹ́ lé wa kúrò ní báyìí, ó ti gbẹ̀mí wa. Because àwọn ojúlùmọ̀ tí ìbá tẹ́wọ́ gbani nílé, wọ́n ti kú tán. Torí náà àti kúrò ń bí ìgbà tí wọ́n fẹ́ lé èèyàn kúrò láyé lè lọ sọ́run ni. Ìgbà tó lè wá jíṣẹ́ fún wa, ọkọ̀ kálukú gbẹgbẹ́, even èmi tí mi ò ní pp rí, mo ti bẹ̀rẹ̀ sí ní pp báyìí sí. Ìgbà ní 2 months tá a fi ń dàpàdé, tá a fi ń jẹun, tá a fi ń sọ̀rọ̀ ọmọ, wọ́n sì gbẹ́sẹ̀ lé. Níbo mo fẹ́ lọ báyìí? See my leg, I'm using artificial leg. The second one is not in good condition. Ìfún làárọ̀ ẹ báyìí sí, mo sì lọ síta, sì lọ bẹ̀bẹ̀, mo sì máa rówó ṣe bẹ̀. Kí lè ṣe wá? Káwá mi sì jẹun. Àgbàdo tí mo dín, mo jókòó síbẹ̀ tí mo wá ń yàn jẹ. Àgbàdo mi yìí kàn jẹ rárá, èdè dẹ̀ pa mi. Owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kò fún. Àwọn èèyàn mi lé gan, wọ́n ti kọ̀ mí dànù. Ìgbà tí wọ́n ti dẹ́tẹ̀ yìí, wọ́n nínú ọmọ ò dẹ́tẹ̀ rí, wọ́n lé mi. Àlà ló ń gbà tá a fi jẹun. Pàmò ìwà ní owó ọkọ̀ lọ sí ìgboro. Ẹni tó yẹ kó tọ́jú wa, òun ló tún fìtínà ti wa, tó dá ìṣòro kúnnú ayé wa. Nítorí pé ẹ rí i pé ayé wọn ń kọ àwọn tí wọ́n bá ti nírú àìsàn yìí. Bẹ́ẹ̀ fẹ́ lọ yálégbé báyìí, tí wọ́n bá ti rí i pé adẹ́tẹ̀ ní ìṣòro ni fún ẹni náà. Ìgbà tí wọ́n dẹ̀ ti fún wa níbí yìí, ó jẹ́ ibi tí àwọn ènìyàn wá mọ̀ wá sí báyìí, táwọn aláàánú ènìyàn tí wọ́n wá ń ṣe àánú fún wa. A ò lè lọ sí ẹlẹ́yọwó. Àwọn ọmọ wa tó ń lọ sí ilé ìwé á stop wọn. Gbogbo àwọn gómìnà tó ń jẹ níbí kò tí ì sẹ́ni tó yọ wá lẹ́nu bí gómìnà eléyìí. Ẹ̀bẹ̀ lọ bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo. Ìkíní, wọ́n fi wálẹ̀ síbí, ká máa wojú Ọlọ́run bá ti ń wò ó. Apákan Ọlọ́run ọba bẹ́ẹ̀, a fi bẹ̀ wọ́n. Owó tá a fi jẹun yẹn, wọ́n sọ fún wa, ìyà máa jẹ wá o. A bẹ̀ gómìnà Ayédàtiwa pé kó jọ̀wọ́ kó fọwọ́
ó mà kàn mí lẹ̀ jẹ́ ká lọ sọ́nà àpapọ̀ Ondo. Tàbí tó bí Ọlọ́run bẹ́ẹ̀ tí ò bá lè tọ́jú wa kó fi wá lọ́rùn lẹ̀. Ẹ̀bẹ̀ wa fún ìjọba ayédàtiwa bí ò tẹ̀ ṣe fún wa kó fi wá lẹ̀ kó má dákun ìṣòro wa. Ọwọ́ wo ni mo fẹ́ fi ṣiṣẹ́ báyìí tí mo fẹ́ fi jẹun. Kọ́bọ̀kọ́bọ̀ tó máa ń fún wa tá a fi ń jẹun ni wọ́n gbégi lé òun ọ̀sán òun. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ máa ṣoríire ẹ̀yin tí ẹ̀ ní fi ọjọ́ alẹ́ yín ráre tẹ́ ẹ̀ dẹ̀ ní fi ọjọ́ alẹ́ sunkún tẹ́ ẹ̀ ní fi ọjọ́ alẹ́ ṣeré dìrìde tẹ́ ẹ̀ ní fi ọjọ́ alẹ́ jìyà tẹ́ ẹ̀ ní fi irun funfun rí ìbànújẹ́ láyé yín ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí. Ìjọba ayédáadé ṣé ayédátiwa governor of Ondo State ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nígbà tí mo wá síta tí mo wá sọ wípé ní around in the 70s ipe welfare wà ipe àwọn òyìnbó tó colonize yín pé wọ́n fi àyè welfare sílẹ̀ fún yín pé ẹ̀yin ìjọba jẹgúdú jẹrá lẹ wá bàjẹ́ wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjókùn ó lọ́lọ́run ṣámi sádùúrà wọn ibi báyìí àgọ́ ìrètí wọ́n ti dálẹ̀ láti 1943 àwọn ìyá tó wà ń bí báyìí àwọn kan ti wà ń bẹ̀ láti 1979 ìjọba ayédátiwa àbí ayédáadé ní governor Ondo State ẹ wá fẹ́ mú àwọn ìyá yẹn ẹ fẹ́ lé wọn jáde kúrò níbẹ̀ lọ síbo níbo lẹ fẹ́ lé wọn sí àwọn ìyá tó ti wà ńbẹ̀ láti 1979 àwọn tó mo ní sister kan gbà tí mò ń sọ̀rọ̀ yìí níbi iṣẹ́ mi sister yẹn sọ pé Catholic school làwọn lọ ní 1980 làwọn ní pé àwọn máa ń lọ síbẹ̀ àwọn máa lọ ń gbé nǹkan láti Catholic school yẹn lọ sí àgọ́ ìrètí àwọn tó wà níbà 70s 80s náà ti wà ń bẹ̀ níbo lẹ fẹ́ kó wọn sí now ẹ fẹ́ tì wọ́n jáde mo ti sọ fún yín wípé ṣe rí nílẹ̀ Nàìjíríà tẹ́ bá kọ̀ tẹ́ bá tọ́jú arúgbó kẹ́ tọ́jú ọmọdé ní rírọ̀rùn ara ò ní tù yín ara máa fi ọjọ́ gbogbo ọjọ́ máa níyín ni kò sí bí ẹ ṣe lè ṣe bẹ́ẹ̀ bá ṣe ń kúrò inú wàhálà kan lẹ máa bọ́ sí mi àfi tẹ́ bá tọ́jú arúgbó tẹ́ bá tọ́jú ọmọdé tẹ́ bá tọ́jú àwọn aláìlera àwọn tó ní disability àwọn tí wọn ò ní agbára láti lè ṣe mọ́ tẹ́ bá tọ́jú wọn kí n practice nǹkan tó ń pè ní inclusion rárá gbogbo àwọn tó ní disability àwọn arúgbó àwọn àgbàlagbà kí n plan wọn ó dàbẹ̀ ni pé àwọn tó lẹ́sẹ̀ tó wà ájá àwọn nìkan lè fi sínú plan yìí inú budget yìí ń plan àwọn arúgbó sínú ẹ wá fẹ́ lé wọn kúrò ní àgọ́ ìrètí lọ síbo níbo lẹ fẹ́ kó wọn sí ṣé owó tó ní wọ́n ní owó tó yẹ kẹ́ máa fún àwọn ìjọba ìpínlẹ̀ Ondo State wọ́n ní fún àwọn màmá yẹn ń bọ́ta lọ tọrọ owó jẹun ní títì ibi tí wọ́n tún fi orí wọn sí ẹ tún fẹ́ lé wọn kúrò ń bẹ̀ ẹ fẹ́ pa wọn ẹ kúkú fún gbogbo wọn lóògùn eku kẹjẹ kú wọn kú because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kàkà tẹ́ máa fi lé wọn kí ló dé tẹ́ partner pẹ̀lú àwọn charity organizations kọ́ wá báyìí tù kíní yẹn kọ́ túbẹ̀ yẹn ṣe kọ́ make it more beautiful káwọn arúgbó máa lọ síbẹ̀ àwọn tó bá nírú wàhálà ikọ́ máa lọ síbẹ̀ kí ló dé tẹ́ fẹ́ lé wọn kúrò tí ìlú yìí ẹni tó lápá tó nífọ̀n tó lè kọ́nà tíjọba fẹ́ lo ibi tó wà àbí tó bá fẹ́ lo flat àbí tó bá fẹ́ lo ilé ẹ̀ wọ́n máa relocate sí ibi tó wà pa débi wípé tó bá fi wọ́n báyìí kò ní lè refuse tíjọba bá fẹ́ lo àdúgbò ẹ̀ àbí tó bá fẹ́ lo ilé ẹ̀ wọ́n á fà ẹ́ ní owó ọkọ fà ẹ́ ní ilé wọ́n fà ẹ́ ní owó tó máa fi ra ilé mi àbí kọ́ fà ẹ́ ní ilé tó máa lu ilé tí wọ́n fẹ́ lò pa débi pé o ò ní lè sọ no níbo lẹ fẹ́ kó wọn sí níbo lẹ ń kó wọn lọ àwọn tó ti wà ń bẹ̀ nígbà àwọn ayé òyìnbó àwọn tó ti wà ń bẹ̀ nígbà àwọn ayé ìgbà yẹn ẹ̀yin dé ẹ fẹ́ displace wọn ẹ wá rò pé Naija máa rí rọrùn ní provision fún fáwọn tó ní mental illness ní fáwọn ọmọdé ní fáwọn arúgbó ní fáwọn tó ní disability béèyàn bá ní disability ní Nàìjíríà ìyà ló máa jẹ pa béèyàn bá di arúgbó ní Nàìjíríà tí ò bá ní nǹkan tó máa jẹ́ nǹkan tó máa kúlé lórí nìyẹn àwọn ẹni tó ti wà nínú bíbá for over 20 30 40 50 years ìjọba ayédátiwa Ondo State níbo lẹ fẹ́ kó wọn lọ níbo lẹ fẹ́ relocate wọn lọ níbo lẹ fẹ́ kó wọn lọ níbo lẹ fẹ́ kó wọn lọ níbo lẹ fẹ́ kó wọn lọ ìjọba ayédátiwa níbo lẹ fẹ́ kó wọn lọ
ẹ̀yin Ayédatiwa Ondo State níbo lẹ fẹ́ kó níbo governor Ayédatiwa Ondo State níbo lẹ fẹ́ kó àwọn people yìí lọ níbo lẹ fẹ́ relocate wọn lọ àwọn màmá yìí sọ pé ṣé ẹ fẹ́ pa wọn ni ipe àwọn ló ń tọrọ owó ìkan lòun yan àgbàdo ní gúgúrú jẹ ìyẹn ò múùfù yín ìkan láwọn ló máa ń tọrọ bára ìyẹn ò múùfù yín wá sọ pé provision kan báyìí lẹ fẹ́ ṣe fún wọn wá sọ wípé ẹ máa kó wọn lọ síbi báyìí báyìí nǹkan báyìí lẹ máa ṣe fún wọn ẹ ti àbádọ wọn ẹ tí wọ́n fẹ́ fi ìyà kú ìyà fún wọn ẹ fẹ́ fi ìbànújẹ́ kú ìbànújẹ́ fún wọn ẹ fẹ́ tètè ran ikú wọn lọ́wọ́ ẹ wá ní Nàìjíríà máa rójú ó máa ráyè kò lè rójú kò lè ráyè ara ò lè tù yín tẹ́ ẹ bá ti tọ́jú àwọn arúgbó yín kẹ́ tọ́jú àwọn ọmọdé kẹ́ tọ́jú àwọn tó ní disability ara ò lè tù yín bẹ́ẹ̀ bá ṣe ń kúrò nínú problem kan máa bọ́ sínú mi ni ara ò ní tù yín torí nílùú yìí táwọn arúgbó bá wà lọ́spítù kí wọ́n tó bá rí pé ilé tí wọ́n fẹ́ discharge ẹ sí ilé yẹn kò wà convenient fún ẹ àbí àwọn family yẹn wọ́n sọ pé àwọn ò ní lè look after ẹ kó tó kúrò ní hospital náà máa ti wọ́n ti fi package of care in place tó bá jẹ́ ilé yẹn náà ló sì fẹ́ wà pẹ̀lú àwọn family ẹ kò sí tó kàn wọ́n mọ́ wọ́n máa ní carer tó máa wá tó máa look after ó lè jẹ́ mẹ́rin lójúmọ́ ó tiẹ̀ bí nǹkan máa ní living carer tó yẹ pé ó máa wà pẹ̀lú wọn ní ọ̀sẹ̀ méjì á lọ fún holiday wọ́n á tún replace ẹ̀ láti inú hospital tó ti wà lọ́spítù ni wọ́n ti máa discharge ẹ̀ pẹ̀lú care fún àwọn àgbàlagbà kò bá jágbàlagbà ò bá jọmọdé tó bá rí wípé o máa need care after care hospital náà ti máa put care package in place tó o bá ní ilé tó máa dé sí ò ní kúrò hospital ọ̀ǹtì tó bá organize tó bá fún ẹ níbi tó máa dé sí ìsídà kan sì gbé ẹ sí hostel náà àbí kó gbé ẹ sí hotel títí tó máa fi organize ibi tó máa dé sí wọ́n lè fún ẹ sí temporary accommodation with or supported living wọ́n lè fún ẹ sí hostel tó máa wá fi carer sí bẹ́ẹ̀ fún ẹ àwọn medication kan wà àwọn tó bá wà lórí clozapine tó ní di monitoring tó yẹ pé wọn ò gbọ́dọ̀ miss ẹ wọn tó bá kọ́kọ́ fẹ́ titrate ẹ wà á kọ́kọ́ lọ sùn sí hospital àbí kó lọ sùn sí supported accommodation tó bá ti kúrò ńbẹ̀ tó bá rí pé ìwọ tó ò lè handle medication yẹn ni wọ́n máa gbé care in place wọ́n fi carers wọ́n put care in place nítorí medication lásán tó yẹ pé àwọn tó máa fún ẹ ní medication tó bá jẹ́ pé o need ẹni tó máa fún ẹ ní personal care wọ́n á fi sí tó bá need ẹni tó máa bẹ tún lè ṣe wọ́n á fún ẹ ní carer tó bá need ẹni tó máa bẹ ṣe oúnjẹ wọ́n á fi sí tó bá need ẹni tó máa bẹ lọ máa ṣe shopping wọ́n á fi sí ẹ wo bí àwọn arúgbó yín ṣe rí ẹ lè ní pé torí pé wọ́n lẹ́tẹ̀ wípé wọ́n sick ẹ wo bẹ ṣe ń treat àwọn arúgbó yín ẹ wá rò bóyá ẹ máa rí rọrùn ẹ lè rí rọrùn tẹ́ ẹ bá fi wọ́n sí plan irú àwa yóò lè gbàdúrà kí ìrọ̀rùn dé bá lu yẹn àfi tẹ́ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ fẹ́ ìjọba gọ́vnà Ayédatiwa níbo lẹ fẹ́ ti àwọn èèyàn yìí sí àwọn tó ti wà ńbẹ̀ láti 1979 níbi tí welfare ti wà that means pé mo sọ fún yín pé Nàìjíríà ti da ẹ̀yin ìjọba tẹ́ ẹ débẹ̀ ìsìlẹ̀ dàrú ẹ̀yin tẹ́ láti ẹ̀yin lẹ dàrú nítorí pé evidence lélẹ̀ wípé àwọn 1943 náà ti dá ibẹ̀ yẹn lẹ̀ àwọn kan ti wà ńbẹ̀ láti 1979 ẹ wá fẹ́ displace wọn bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ti dìgboro ẹ kọ́kọ́ lọ make provision ní better place fún wọn tẹ́ ẹ máa kó wọn sí you are not just going to push them out you are not going to push them on the street bóyá kẹ́ ẹ máa fún wọn ní owó oúnjẹ wọn ní ẹ̀ fún àwọn olówó owó yẹn wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn lọ síta àwọn arúgbó yín torí pé wọ́n dẹ́tẹ̀ torí pé wọ́n sick wọ́n lọ síta lọ tọrọ owó jẹun àwọn arúgbó àwọn àgbàlagbà ìlú yóò fẹ́ mọ̀ bóyá o bímọ àbó ò bímọ tó bá dàgbà táwọn ọmọ ò bá lè tọ́jú ẹ̀ wọ́n á take ẹ̀ up wọ́n á look after ẹ̀ kò sírú àìsàn tó lè ní kò ilé lò ní kọ́ ṣùgbọ́n ò ní ráàrí ọjọ́ alẹ́ nílùú yìí ò ní ráàrí ọjọ́ alẹ́ tó bá gbé ẹ lọ sí care home àwọn tó ń bẹ ṣiṣẹ́ gan tó bá fẹ́ ṣe rubbish wọ́n máa ṣe pamọ́ ni káńbèlèté wọ́n láti mọ̀ pé njọ́ tó ń bá ṣe nǹkan tó yẹ kó ṣe wọ́n lè lọ sẹ́wọ̀n ẹ̀yin ò kí ẹ̀ nípa arúgbó yín ẹ̀ kí ẹ̀ nípa ọmọdé ẹ̀ kí ẹ̀ nípa àwọn tó ní disability báwọn èèyàn ní disability ní Nàìjíríà ayé wọn ti bàjẹ́ bó bá já arúgbó báyìí wọ́n máa firun funfun ebi máa firun funfun pa wọ́n máa firun funfun tọrọ owó ni àwọn ọmọdé ẹ̀ ní respect fún wọn ẹ wá nílùú yẹn fẹ́ rí rọrùn bàbá Ayédáadé níbo lẹ fẹ́ ti àwọn èèyàn sí ìjọba federal government ẹ dá sílẹ̀ yìí ẹ gbọ́dọ̀ ti àwọn màmá yìí sí títì
tẹ́ bá mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ti dìgboro ẹni ibi tẹ́ ń kó wọn lọ ẹ jẹ́ ká wo facility yẹn ibi tẹ́ ń kó wọn lọ láti jẹ́ better place ju ibi tó wà yìí lọ ibi tó wà yìí gangan kò ṣe ibi tó yẹ kí àwọn èèyàn máa gbé ó yẹ kẹ́ ẹ ti partner pẹ̀lú àwọn charity organizations ó yẹ kẹ́ ẹ tú ibẹ̀ ṣe ó yẹ kí ibẹ̀ jọjú kí ibẹ̀ ṣe rí ẹ abandon wọn because ẹ kí practice inclusion ẹ abandon wọn because ẹ fi pé wọn jẹ́ anything ẹ wá ní pé kí ìlú yẹn kó rí ìrọ̀rùn níbo lẹ fẹ́ kó wọn lọ ẹ fẹ́ tì wọ́n sí títì ẹ gbúdọ̀ tì wọ́n sí títì wọn kì í ṣe bẹ́ẹ̀ nílùú yìí ẹ gbúdọ̀ tì wọ́n sí títì tẹ́ ẹ bá ti tọ́jú àwọn arúgbó yín àtàwọn ọmọdé àtàwọn oní disability àtàwọn tí wọn ò ní agbára láti ṣiṣẹ́ mọ́ ẹ lè rí rọ̀rùn ní Naija kò ń ṣe pé. ẹ̀yin ènìyàn òun náà lẹ gbọ́ yẹn ṣe gbọ́ ẹ̀yin náà ẹ wo fídíò yẹn àǹtí Yinka TNT God bless you ma God bless you God bless you ma ọmọ olókè méjì takọtabo ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ẹ jẹ́ ká bá ẹ bá wa fẹ́ lójú ẹ bá wa share fídíò ẹ jẹ́ kó kàn wọ́n lára ẹ jẹ́ kó kàn ẹni tó bá ti rí eléyìí tèmi ṣe tí wọn náà bá fẹ́ gbé fídíò yìí náà kí wọn náà post ẹ káwọn èèyàn gbọ́ kó dọ̀nà ẹ táàgì wọn gbogbo àwọn tẹ́ẹ̀mọ̀ tó súnmọ́ ẹ táàgì wọn what is the meaning of this tó bá yà ń sìn ẹ ṣe findings wèrè wo la fẹ́ ṣe pẹ̀lú eléyìí táwọn ìyá yín sọ lẹ́nu ṣé ní findings kọ̀ọ̀kan tó ti ju eléyìí táwọn ìyá yín sọ lẹ́nu ẹ fẹ́ lé wọn kúrò níbi tí wọ́n wà rehabilitation la lè pe bẹ̀yẹn sìn àgọ́ ìrètí ibi wọn ti wà ń bẹ̀ for years ẹ wá dé lọ́sàn-án kan òru kan gbogbo àwọn nǹkan tí àwọn nǹkan mímí kò ayé gba mímí kò àwọn mímí kò ń tọ́jú àwọn àgàgùnbà wọn tọ́jú àwọn ará bíi ẹ wá dé ǹsì ẹ fẹ́ da gbogbo ẹ̀rú even though olóògbé tó lọ láìpẹ́ yìí gómìnà Àkẹ́tì kò lé wọn o Ayédàtiwa ìwọ ló wá fẹ́ lé wọn sọ pé wọn ò bí ẹ tó bẹ́ẹ̀ wọn ò bí ẹ tó bẹ́ẹ̀ kó dán wò ẹ ti bàlújẹ́ Ondo State is one of the richest states in Nigeria. Ondo State jẹ́ kan lára àwọn state tí Ọlọ́run fún ní àlùmọ́nì kí la lè tọ́ka sí ní Ondo State kí la lè tọ́ka sí mo ní fídíò kan sórí Facebook yìí nígbà tí mo wálé tí mo ń lọ sí immigration l'Ákúrẹ́ lálágbàká ẹ wo ọ̀nà tó gba wájú ministry tó gba wájú NIL office tó gba wájú state police tó gba immigration office lọ jáde sí KFC jáde sí Shoprite ẹ wo ọ̀nà bó ṣe rí ṣé ojú kì í tì yín lẹ́yìn pípù yìí ẹ ní tìjú ni ọ̀nà yẹn sì yára àwọn náà ti túṣe ṣé ẹ ní tìjú ẹ rẹ́yìn ń bá yín sọ̀rọ̀ ni ẹ dẹ̀ travel Ondo State ló ní the second largest bitumen in the world àwa kò yẹ ọ̀nà even though ọ̀nà oko ó yẹ kí wọ́n da ọ̀dà lọ débẹ̀ ní Ondo State we are not benefit from all this thing àwọn Fúlàní ají Ondo State jẹ́ kan lára wọn ní gbogbo south west Ondo State ní ajínigbé ti affect jù ẹ lọ check àwọn analysts Ondo State ní àwọn ajínigbé affect jù kò sí nǹkankan tẹ́ ń ṣe fún wa ẹ̀ ń ṣorí burúkú kiri àwọn ìyá oníyà tó jẹ́ pé bíbá iná ti wà ẹ ti ń fún wọn alágbe orí mi sàn mo ti sọ pé wọn ò tó bẹ́ẹ̀ o ẹ má dánrú ẹ wò àwa wà láti wá bẹ̀bẹ̀ o ẹ má dán wò ẹ fi àwọn ìyá yẹn sí ẹ lọ máa tọ́jú wọn èlò lẹ fẹ́ fún àwọn ìyá ẹ gbọ́ bàbá yẹn ó lóun lọ ń tọrọ owó tó ń fẹ́ fi ṣe bẹ̀ ó lọ ń tọrọ owó á jáde kúrò ẹ̀yin pípọ̀ ikú kí ló dé ẹ má yà wá níwèrè àwa tó sí Nàìjíríà ọkàn wa ò balẹ̀ lé àwọn èèyàn wa lórí ẹ wo àwọn ìyá arúgbó ẹ ṣàánú wọn ẹ lè mówó lápò ara yín kẹ́ fún wọn owó wa ẹ fi tọ́jú wọn ẹ fi owó wa tọ́jú wọn torí àwọn bẹ́ẹ̀ mi ṣe ń sọ fún àwọn ènìyàn rèé o pé owó ìjọba owó gbogbo wa owó tí wọ́n ń ná owó wa ni o owó tó fi ń kọ́ hòtẹ́ẹ̀ owó tó fi ń kọ́lé owó tó fi ń kọ́ ilé epo tó fi ń kó àlùmọ́nì jọ owó gbogbo wa ni olóṣèlú tó bá jáde sọ pé owó òun ni kó jáde síta kó wá sọ bí tó ti rówó fún mi o ibi iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí olóṣèlú náà ń ṣe tó fi kó owó jọ kó bọ́ síta kó wá sọ fún mi kọ́mpìnì tó ní ibi tó ti rówó tó fi dá kọ́mpìnì sílẹ̀ tó fi kówó jọ wá sọ fún wa ẹ wá sọ fún wa tí bá ń ṣe owó gbogbo wa ni torí àwọn aráàlú wọn ò mọ right wọn ò mọ left wọn ò mọ ẹ̀tọ́ wọn we know our right nílùú òyìnbó tàwa I know my right wọn bá mi fà á níbi tí mo ti ń ṣe mo fojú wọn rí ṣégè
correct lẹ́gbọ́n yẹn torí pé mo mọ̀fin ẹ ní láti mọ right yín. You need to know your right. Tó o bá mọ right yẹ wọ́n á máa fún ẹ ní 100,000 ni wọ́n á fún ẹ ní 100,000 inú ẹ̀ á máa dùn wà ní wọ́n ṣe é lórí. Wọ́n á fún ẹ ní 1 million wà ní wọ́n ṣe é lórí inú ẹ̀ á máa dùn. Ẹ mọ right yín and we are here to tell you ẹ lọ́ máa sa oògùn ara pa gbogbo yín dànù. Oògùn tẹ bá sa tẹ fẹ́ máa sa ẹ lọ́ máa sa. Ẹ lọ́ bá sa oògùn náà torí kò sí pé ẹ ní àwọn tó ti ń là àwọn èèyàn lójú ẹ fẹ́ mú wọn lọ. Òkè gbọ́ngbọ́ngbọ́n òkè ni. Ẹni tó bá ní ká mẹ́ni ọ̀la làámú ẹnu lẹ́sẹ̀ fi ń pẹ̀kọ́rọ́ ojú ọ̀nà wọn bí yín tó bẹ́ẹ̀ ẹ tọ́jú àwọn arúgbó wọ̀nyí kò ní jù báyìí lọ. Inú bí mi jáde nígbà tí mo fi ràn inú àtàárọ̀ mo ti gbọ́ mo ti ń lísìn sí ègé orí mi gbóná ni ẹ wo àwọn ìyá arúgbó bọ́n ṣe ń jìyà kí ló dé ní ìlú tó yẹ pé gbogbo wa lájọjọ ní àlùmọ́nì tó yẹ pé gbogbo wa lájọjọ ní kí ló ń ṣẹlẹ̀ why